my people, welcome back to my channel. This is your girl Mashallah Gist TV. I am back again to give you a gist. Please sit down and listen to this gist. If you are not new on my channel, please can you press the notification bell, because that notification bell is very important so that whenever I post a gist you can get it. My old subscriber, I really appreciate you. Thank you. God bless you all. So gist ní ni pé Queen Naomi ní pé slippers àwọn kan àwọn ò rí mọ́, wípé èèyàn kan kó slippers wọ́n confirm ẹ̀ wípé slippers àwọn kan is missing. So Queen Naomi ní pé wọ́n lọ fún event kan, wọ́n lọ preach. So wọ́n wá máa ń kó slippers wọn sínú mọ́tò torí ṣẹ̀mọ́ ayé ó máa ń ta àwọn obìnrin lẹ́sẹ̀ tó bá yá. Wọ́n ní pé inú mọ́tò ni wọ́n ti jí èèyàn yẹn lọ. So wọ́n ní pé cleaner tó ń bá wọn clean, wọ́n ló clean mọ́tò. Wọ́n ní látìgbà tó di ọjọ́ kejì bó ṣe bẹ̀rẹ̀ sí wá slippers yẹn nìyẹn tí wọ́n rí. Wọ́n mẹ́ni tó kó. Wọ́n ní wọ́n wá bàtà yẹn títí tí wọ́n ò rí bàtà o. Adẹ̀wà ń gbọ́ nísìn tí Mariam ní wọ́n kó bàtà Queen Naomi àti ti kábíyèsí wọ́n lọ fi ṣoògùn. Ìgbà tí Queen Naomi dẹ̀ ti sọ pé àwọn sọ slippers nù, so definitely nǹkan tí Mariam ń sọ wípé àwọn lọ fi bàtà kábíyèsí àti bàtà Queen Naomi ṣoògùn wípé láti tú wọn ká. So definitely ọ̀rọ̀ yẹn ní ìsìn òtítọ́ wà nínú ẹ̀. So ẹ dẹ̀ mọ̀ pé tá a bá mú gist wá, a sí níbẹ̀ o, àbá wọn gbé o, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Ṣó ti yé yín kẹ́ ẹ listen, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín, gist ni. Ṣó ti yé yín, but ẹ̀yin náà mọ̀ pé gbogbo gist eventually ó máa ń jò tọ́. So nǹkan tá a tún ní ká wá sọ nìyẹn. So wọ́n ní àwọn èèyàn ń sọ pé bóyá Mariam ó mọ̀ọ́mọ̀ ń sọ gbogbo ọ̀rọ̀ yìí ni so that a sì lè fi dúró sí ààfin. Ṣùgbọ́n ìgbà tí Queen Naomi ti confess pé slippers àwọn sọnù, definitely nǹkan òótọ́ wà nínú ọ̀rọ̀ tí Mariam ń sọ. Ipe wọ́n kó bàtà kábíyèsí àti bàtà Queen Naomi wọ́n lọ fi ṣoògùn tó wà ńbẹ̀. So wọ́n ní pé wọ́n fẹ́ kí Mariam kó ka gbogbo tinú ẹ̀ kó ka jáde. Ipe so ẹ mọ̀ pé inú kábíyèsí ò dùn sí Mariam lẹ́nu ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n àwọn èèyàn ní pé kí kábíyèsí farabalẹ̀ kán fi gbọ́ gbogbo nǹkan tó kù tó wà nínú ẹ̀. Mariam ṣe ń sọ o, ó ní gbogbo àwọn tó mọ̀ ń pa ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí ó ná pọ̀ o. Ó ní wọn kì í ṣe kékeré o. Ó ní majority ṣe mọ̀ pé nínú gist tí mo sọ fún yín ó sọ pé 100% plan làwọn ní fún kábíyèsí. Ó láwọn ò tiẹ̀ tí kárí 7%. Ó dẹ̀ ní 95% àwọn tó wà ní palace náà mọ̀ ń pa gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ rí pé nǹkan ti ṣẹlẹ̀. So Mariam ṣì ń kà báyìí ni o. Ó ṣì ń kà báyìí ni. Ó ti kàyà lájẹ́, ó ti kà àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí lọ sí Àkúrẹ́, wọn láwọn ò mọ nǹkan kan ò bọ̀. Ta la fẹ́ gbàgbọ́ báyìí? Kò sẹ́ni tá a lè believe ní ìsìn. No, ní ìsìn kábíyèsí ní láti farabalẹ̀, wọn ò lè lé ní ìsìn because wọ́n fẹ́ kó sọ ogbó tẹnu ẹ̀ tán. Wọ́n fẹ́ kó sọ ogbó tinú ẹ̀ tán. Ṣó ti yé yín? Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ifẹ̀ tí àwọn Muslim tó lọ ń sọ̀kò. Wọ́n ní Mariam mọ̀ ń pa ẹ̀. The woman, ẹ wo bó ṣe ń na ọkọ ẹ̀ tó set ọkọ ẹ̀ up náà, gbogbo àwọn nǹkan báyẹn ṣé ti ẹ rí the way bó ṣe ń lọlé babaláwo kiri yìí, wàhálà ni o. Wàhálà ni o. Ẹ dúró náà táṣìírí ò bá tú kí la fẹ́ ṣe. Wọn láwọn ò pa Queen Naomi, Ọlọ́run ni ò fún wọn ṣe o. Mariam wicked o, ó burú o, èèyàn burúkú ni Mariam o, èèyàn burúkú ni o. Ó dẹ̀ tún sọ, ó ní gbogbo àwọn tí wọ́n sọ pé kò ń kúrò ní palace, ó nítorí wọ́n fẹ́ káṣírí wọn tú, ó ní wọ́n fi ní kò ń kúrò ní palace. Ó ní gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi àti kábíyèsí tó àárín wọn fi dàrú. Ó ní gbogbo àwọn tó wọ́n wà ní palace, ó ní gbogbo wọn pátá náà mọ̀ ń pa ẹ̀. Ṣé rántí ńgbà tí bàbá kábíyèsí tí wọ́n fẹ́ lọ drag ẹ̀ sí níta, tí wọ́n fẹ́ drag Mariam lọ síta pé kó kúrò nínú palace? Ẹ rántí pé wọ́n lọ pẹ̀lú àwọn elder ni. Ẹ rántí pé ó ń sọ wípé gbogbo àwọn elder yìí wọ́n fẹ́ kó ń sọ̀rọ̀ nítorí àwọn náà mọ̀ nípa ẹ̀. Ṣé ẹ rántí? So ó tún wá ń sọ wípé gbogbo àwọn elder yẹn gbogbo ọ̀nà mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ o. Ó ní majority àwọn tó ń gbé palace, ẹ̀dẹ̀ mọ́ pé àwọn tó ń gbé palace pọ̀ gan.
at least bí mo ṣe gbọ́ wọ́n ní 10,000 people ló ń gbé palace. So imagine kọ́ wá ní 95% àwọn tó ń gbé palace wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi àti kábíyèsí. Ẹ rí pé ilé ayé ti bàjẹ́. Kọ́lọ́ máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ni o. ọ̀rọ̀ kábíyèsí, ọ̀rọ̀ Mariam ti sú kábíyèsí. So ní ìsìn kábíyèsí ń ṣe investigation ní orí bàtà pink tí Miss Naomi ní pé tí Queen Naomi ní pé ó sọnù. Ṣó ti yé yín? Tá bá tún ti gbọ́ gist mi, a máa mú wá fún yín. Please share this video, like and subscribe. God bless you all.